Oda, what did Babu Ìgbà tó bí ìjẹ́lé ọdún tí àmàmàlà mú yẹn padà wá. Mathematics now, everybody will get in touch with us. So I think if I need you, I know how to get you. I have you on social media. I have you on my contact list. Then I'll call you. Shama Babi, come on, feel your number for everybody. I'll come on, carry shikari. Oh, no problem. See, I put him a bit on the line. Gbogbo alájẹ ní problem. Àwọn ọmọ situation lóyìn náà. Tó bá dé pé mi mọ̀wé bí irú tiẹ̀ ní ṣé mo gbọ́dọ̀ submit result ọwọ́ ẹ̀ fún daddy. Ẹni tó mọ̀wé ló mọ̀wé ní country wa ìjàre. Sọ̀rọ̀ màá ló sọ ẹni tó mọ̀wé ló mọ̀wé o, but the truth is that bó ṣe wà yìí kọ́ ló ń fún ẹ l'opportunity. Tó bá rí opportunity wọn kó ṣọ̀ fún wọn jù mí lọ. Kọ́ ló ń gbà fún gbogbo wa. Torí ọjà ìdáhùn ká máa lọ. Tọrùn mò ń bọ̀ o. Jẹ́ tètè lọ bá alágànnà. Wọ́n dá lọ. Tí ìbá dẹ̀ kí n ṣe a máa ṣe bí màálù. Bọ́bọ́ mo kí ẹ o tó bá tẹ̀ kí wọ́n ní gbéraga. Ohun àtògbogbo rẹ̀ yìí náà ni ṣáá. Ó dàbọ̀ màá rí ẹ, màá pè ẹ́. Alright, later jàre. ẹ lè wáṣẹ kankan lọ́nà. O kàn sọ̀rọ̀ báyìí ni. Ṣé màá jókòó sí kí n máa tọ́sẹ̀ wá lọ máa ṣiṣẹ́ wa máa kó fún ọmọdé máa jẹ ni? Àfi kí n wáṣẹ yẹn lọ. Am I complaining? Am I? Mi ò ṣáà complain. Ọlọ́run tó ń ṣe ọbẹ̀ wa kò tí kúrò ní àrò. Mo tiẹ̀. Ṣùgbọ́n mi ò lè máa tọ́sẹ̀ báyìí. Wàá lọ máa ṣiṣẹ́ wa máa wá. Máa kó fún mi, máa jẹ. Home service laundry a kàn ń fi àpọ́nlé sí ni o. Agbáfọ̀ iṣẹ́ alágbàfọ̀ ló ṣe tó.
gbé fèmí mi náà ń jẹ́. Ẹ̀gbọ́n mi, ẹ ti gbàgbé ni. Ṣebí iṣẹ́ yìí náà lẹ wá lọ. Tẹ́ dé pàtẹ́ ní fàgbó tí àtàkì ìbẹ̀rẹ̀. And I'm not ready to lose you at all. Ẹ̀yin nìkan ni mo ní. And besides, ọkùnrin ni yín. Ẹ̀yin lẹ máa gbé ògo ìdílé ìka, obìnrin ni bó pẹ́ bóyá máa gbálẹ̀ ọkọ. So, and mi ò fẹ́ kí anything kò ṣe mí. Mi ò fẹ́ kí anything ṣe mí. Sorry, it's okay. Sure, you have to forget about the fact pé ọkùnrin kan máa gbé gbogbo ọ̀gá, obìnrin kan ló fẹ́ gbé ga. Sure, àìmọye àwọn obìnrin níta tó máa ń gbógun ìdílé ga. Nígbà táwọn parents wa máa kú tó máa lọ síbi àgbáre tó ń lọ yẹn, wọ́n fà ilé mi lọ́wọ́ kí n ṣe bàbá àti ìyá fún mi. Obìnrin ṣe nǹkan wọ́n gbé nǹkan gidi ṣe láyé náà. Fọlọ́nṣọ́ Alákìjà ńkọ́, Kẹ́mi Adétìbà ńkọ́, sí Olúmi ṣe tiẹ̀. You complain, I'm capable, I'll do it. You don't just have to stress yourself. Okay, I'll do the work. Okay? I understand you. I'm a bomb protecting now. Let me just do it. Back on my shit, I didn't come here. Like my university days. I'm fine. I'll be fine, don't worry. Thank you, don't worry. That's my girl. Don't worry, I'll be fine. Nka. How are you? Kí ni fóònù tó kù bọ̀ ń ṣe lọ́wọ́ ẹ̀? Wọ́n ní kéèkì lọ bá àwọn yan bí tọ́rọ̀ ti jáde. Kò sí lẹ́nìyàn. Bẹ́ẹ̀ ni. Nka. O mọ̀ kan ni. Tẹ́nibọ̀dì bá ti pèrè ní mi sí lẹ́nìyàn. bẹ́tẹ̀ wà lẹ́nu. Mi ò sí lẹ́yìn ká. gbàgbé ẹ̀sìn mi lọ́wọ́ náà ẹ̀yin náà lẹ́nu pé kí ló bá yín ṣáàjì ẹ̀ tó bá dẹ̀ ti pàjẹ́ kí bá yín yọ ṣé bọ̀dà torí ọlá wọ́n wà nílé ṣùgbọ́n ní kí n má sọ fún everybody pé wọ́n wà nílé. kí ni mo gbọ́ yẹn ná kọ́kọ́ bọ́ bí wá sọ mí wọ́n bọ́ yẹn wọ́n bí rẹ̀sì rádaràda kò sí ilé àti jẹlẹ́dẹ̀ yùngbàyùngbà àti sanwó ẹ̀ tìkọ̀tìkọ̀ torí ọlábọ́dé tí ò bá bọ́dé kó wá sanwó mi fún mi gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ mi àti ẹ olórí burúkú ṣé ìran mi jẹ̀rọ ẹ̀kan lọ́wọ́ rí ni. torí ọlábọ́dé àtọ̀lé aṣiwèrè onígbèsè àwítán ó tún lé òun ò sí ilé kí ni mo gbọ́ tí wọ́n sọ yẹn kí ni wọ́n bá lọ́mọdé ààrẹ má dà sí má lọ́jọ́ ìkákọ́sọ onígbèsè kí mo tẹ̀ bẹ́ẹ̀ ní nǹkan sọ torí ọlá mo ní ọbọ̀dé wá fún mi lọ́wọ́ mi onígbèsè tí bá bẹ níbi tó bá mọ́ bí ẹ mọ́ ẹ ayé àbàṣẹ sí mi lọ́wọ́ olùṣàwí tó lòun ò sí ilé dàgìdì dọ́rọ́ ẹni lẹ́nu ni màá gbọ́wọ́ mi kò ní dọ̀la bọ́dé o bọ́dé olùṣì onígbèsè àtọ̀lé òpònú olè onígbèsè wọ́n bó ṣe ń wò wòmùwòmù bí náà lójìn mo máa gbọ́wọ́ mi lọ́wọ́ ẹlẹ́nu. ẹni sùúrù màdá. sùúrù kí ni mo gbọ́ tó sánsì kí ni sùúrù fún kí ni àbí ẹ̀ríwó lè bóyá kórùngbọ̀n àánú bí irùngbọ̀n dìdì rìn. sùúrù kí ni mo bẹ́ ní
ẹ fún mi lọ́wọ́ mi. Madam, máa fún yín lówó ṣe bí 300. ṣáàtì wí 300 what? Kí ni mo gbọ́ tó sọ́ọ̀sì 180 lọ́wọ́ mi tó kọ́rùgbọ̀n hánú bí irùngbọ̀n dìdìrì olè onígbèsè 5 tí ẹ gbèsè ló fi ń jẹ ìran mi kan jẹ́ lọ́wọ́ rí ni. ẹ̀ka tó kún what tí mo ò bá gbowó mi ò ní kò ń bí lẹ́nu. ṣé torí ọ̀gá ló ṣe wá ń bù yín sí. kò tó ń torí àbí ẹ̀rọ wọn láwìn àwọn ń lò ṣe é rí bí gbogbo ṣe gbẹ àwọn ń gbèsè àwọn ẹbí kẹ́bí ọ̀dẹ̀ ni ẹ ò lówó tí kówó fún ẹ tó fẹ́ kà á olóòrùn wo bí ayé tí ẹ dàjàre sórí ẹgbẹ́ ayé ẹ ti ta pò ọmọ káyé èèyàn ta pa ò bí táyà tó bẹ́ lórí express kò ní owó lọ́wọ́ àfi gbèsè yìí ó ti kó ṣe ara ẹ̀ràn àbúrò ẹ̀ ìtọ́yẹ kí gbogbo fi gbádùn ayé ẹ gbogbo owó náà ló fi ń san gbèsè ó rí gbogbo ojú ẹ̀ fún pípọ̀ lọ sọ́jà owó kẹfọ̀ lọ́rọ̀ ẹ̀gbọ́n. dẹ́rù mi kó tó máa wò pé gbé ibi nẹ́pà iná nẹ́pà ó ti kó sí ìrànwọ́ náà kí ló ń ṣe tó ń gbọ̀n a ní ọgbẹ́rù mi. Madam, ẹ ti fún mi change. kí ni mo gbọ́ tó sọ ó fẹ́ gba change mi ò tí fún ẹ ní kíni ìwọ láyà ò ń béèrè change lọ́wọ́ mi tó bá lọ yá owó èlé ṣé kò ní lé sí ọdẹ olè yóò tún fẹ́ gba change ìwọ náà fẹ́ gba change olè dẹ́rù mi wo bóun náà ṣe ń gbọ̀n àwọn ìran onígbèsè stupid generation ọpọlọ yìí ti jọ lọ́pọ̀ ẹ̀yin onígbèsè yìí. It's okay, I'm not really sure. I'm gonna be fine, I promise, okay? Gòkè kí ni mo ti wá di báyìí ní àṣẹ pé mi ò lọ ilé ìwé. I served this country mi ò ríṣẹ́ láti bí ọdún mẹ́rin mo wá dẹni tó ń retí àbúrò mi kó mú wá kí n tó jẹun kí láyé ìgan fẹ́ dà gan-an tọ́wọ́ ò bá ṣe é ṣánmọ́ àká lórí ni. Congratulations, Mr. Toriola. I am calling to inform you that you are to resume duty as our new operations manager from the first day of next month. Do enjoy the rest of your day, sir. See you. Bye. Yes,